èyí táwa mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ. ibi kan tó wá fa orí wọn kọ́ mú omi kan wọ́n ní ìmọ̀ nǹkan tó dàgbọ́ omi yẹn tutù wọ́n sáà dà wọ́n fọ̀dùbọ̀ sí mi lára wọ́n mi wá ń farun wọ́n wá ní pé táwọn ṣàdúrà tó bá ti ń farun. àwọn náà ò ní gbà wọn láàyè ìlú tájọ gbé ní nílùú mi ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà kí ló dé tá à ní jọ gbé lálàáfíà aburú kan ò ní ṣe é pẹ̀lú orúkọ Ọlọ́run so 400 yẹn àwò fún ọkọ ẹ̀ padà. ẹ kú ilé làákàrà ilé ẹ kú àbọ̀ là ń kérú ọ̀nà torí pé bágbé bá jí agbe a kí wọn nílé arọ́ bálùkò bá jí àlùkò a kí wọn ní ilé ìrọyè. mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun torí pé a kú ojúmọ́ a kú ojúmọmọ là á kí wọn ní ilẹ̀ Oòduà. mo kí gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tòní àti gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní pé ẹ kú déédéé wòyí níbikíbi tẹ́ ẹ bá gbé wà tẹ́ ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. ẹ káàbọ̀ sórí ìkànnì Tèmídire Independent Television. ibẹ̀ la gbé ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. ẹ ké sálára ẹ ké sájèrò ẹ ké sí wọn lọ́rọ̀ ògún àga pé ètò Káròwí tọjọ́ tòní ti tún bẹ̀rẹ̀ láti ìkànnì Tèmídire Independent Television. mo kárúgbó ilé mo kágbàlagbà inú ilé yìí ẹ̀yin ọmọdé lọ́kùnrin lóbìnrin mo kí yín ṣàlàáfíà ni mo bá yín. ire owó ire ọmọ ire àlàáfíà tí í ṣe baálẹ̀ ọrọ̀ kò ní kúrò láìdẹ nìkọ̀ọ̀kan wa lágbára Elédùà. lọ́jọ́ tòní ẹ máa gbọ́ wínrínwínrin ọ̀rọ̀ torí pé àwọn ọ̀rọ̀ tó máa ṣe gbogbo wa láǹfààní òun la mú wá lọ́jọ́ tòní lórí ètò Káròwí. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ máa bá ètò yìí bọ̀ torí pé àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tó bá lọ òun ló bá kú. orúkọ tèmi ni Túnjí Àlàmú Ìkòyí ẹ̀ṣọ́ ni mí ọmọ àdìlẹ̀ dógún èmi nìṣẹ̀rẹ̀ Ìkòyí ọmọ agbọ̀n ọyùn ẹ̀ṣọ́ òrùkúsá ni mí ọmọ àdìlẹ̀ kíkú tó dé èmi lọmọ jagunjagun tó ń jíṣẹ́ ogun fọ́ba. tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ bá mi pàdé lórí ìkànnì abẹ́yẹfò mo bẹ̀ yín mo rọ̀ yín pé kẹ́ ẹ bá wa pín fídíò tá à ń ṣe lọ́jọ́ tòní kẹ́ ẹ bá wa pín kó jálé kó jókòó ẹ bá wa tẹ bọ́tìnì subscribe kẹ́ ẹ bá wa tẹ bọ́tìnì notification bell bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ àkàndù ní mú yín lọ́wọ́ tẹ́ fi ń tẹ̀ lágbára Elédùà ibi tẹ́ ẹ ti ń rí owó tẹ́ fi ń ra dátà láti máa fi wò wá lórí ìkànnì Tèmídire Independent Television ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò òkè òkè lẹ́múrú sí lágbára Elédùà owó ò ní tán lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń mú owó láti ra dátà bẹ́ẹ̀ ṣe fi ń wò wá. mo ní kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò Káròwí láti ìkànnì Tèmídire Independent Television. kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa? àwọn àgbà bọ̀ wọ́n sọ pé bọ́mọdé ò bá bátàn ṣé bí wọ́n sọ pé máa bá àrọ́bá sì rèé òun ni bàbá àtàn. ọ̀pọ̀ àwọn ìtàn òun là ń kà láti inú àwọn ìwé èyí tí àwọn ọ̀mọ̀wé ń ṣe jáde. gbogbo apáta láti ka oríṣiríṣi àwọn ìwé ìtàn rèé àmọ́ àwọn ìwé ìtàn kan wà tó jẹ́ pé wọ́n ti pẹ́ lórí ilẹ̀ ayé ju àwọn ẹ̀dá èèyàn lọ pàápàá.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn la kà láti inú bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn la kà láti inú Kùránì táwọn èèyàn pè ní ọ̀rọ̀ Ọlọ́run. Irú àwọn ìtàn wo la kà láti inú bíbélì, tàbí irú àwọn èèyàn wo la dárúkọ wọn nínú ìtàn tá a kà láti inú bíbélì àti láti inú Kùránì? A dárúkọ ọ̀gbẹ́ni kan, tàbí ká kúkú sọ pé ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n ń pè ní Ábúráhámù, tí àwọn Lárúbáwá ń pè ní Ibrahim. Bíbélì jẹ́ ká mọ̀ pé Ábúráhámù bí àwọn ọmọ rẹpẹtẹ. Ábúráhámù bí Ísákì, Ísákì wá bí Jákọ́bù. Jákọ́bù la wá mọ̀ sí ẹni tó bí ẹ̀yà 12 tá a mọ̀ sí Bani Israhila, táwọn Lárúbá ń pè bẹ́ẹ̀. Àwọn olóyìnbó wọ́n ń pè ní Israelite, nígbà tí àwa Yorùbá ń pè ní Ísírẹ́lì. A ka ìtàn yìí láti inú Bíbélì ni. Nígbà tí ìtàn yìí tí wọ́n máa sọ nínú Kùránì, wọ́n ní ànábì Ibrahim yìí, òun ló bí Ísíákà, nígbà tí Ísíákà wá bí Ishmael, tí wọ́n ń pè ní Ismaila. Ibo ni mò ń lọ gan tí mo fi mẹ́nu bà àwọn ìwé méjèèjì yìí? Wọ́n tẹ̀síwájú nígbà tí wọ́n ń kọ ìtàn látinú Kùránì pé ànábì Ibrahim yìí, wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni. Gbogbo wa sì gbà bẹ́ẹ̀ pé lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni, kódà Bíbélì pàápàá mẹ́nu kàn án. Wọ́n ní ó dé lọ́jọ́ kan, ó ṣàdédé wọnú ilé òrìṣà ní ilẹ̀ Mọ́kà. Ó sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà ń bẹ̀, ṣùgbọ́n ó wá rí òrìṣà ńlá kan èyí tó mú àáké dání. Wọ́n sọ nínú ìtànú Kùránì pé ó ti pẹ́ tí ànábì Ibrahim ti máa ń disturb àwọn òbí ẹ̀ pàápàá pé kí ni wọ́n fi àwọn ère ṣe nínú ilé, àti pé kí nìdí tí wọ́n fi ń jọ́sìn ère. Ànábì Ibrahim bá pinnu lọ́jọ́ kan pé níṣe lòun máa wọ inú ilé kékeré yìí lọ, tóun sì máa lọ gé gbogbo àwọn ère ibẹ̀, òun máa gé wọn sí wẹ́wẹ́. Ànábì Ibrahim gbé ìgbésẹ̀ yìí, ó sì mú àáké tí ọ̀gá àwọn ère yìí, táwọn Lárúbáwá ń pè ní àlá, ó sì yọ lọ́rùn ẹ̀, ó sì fi gé gbogbo àwọn èyí tó kù sí wẹ́wẹ́. Ó wá fi àáké yẹn, ó wá fi kọ́ ọ̀gá àwọn ère yẹn, ó wá fi kọ́ lọ́rùn padà pé nígbà táwọn tó ń jọ́sìn ère yìí bá dé, òun ló máa jíṣẹ́ fún wọn pé wọ́n ti gé àwọn ère wẹ́wẹ́ tó kù. Àmọ́ sí ìyàlẹ́nu, kò sí ẹnikẹ́ni tí ère àlá yìí fẹ́ jíṣẹ́ fún, nítorí pé kò lè fọhùn, kò lè sọ̀rọ̀, kò lójú, kò létí, àfi èyí tí wọ́n fi igi gbẹ́ sí lára. Ìtàn tí mo mẹ́nu bà yìí, nígbà tá a ka Bíbélì, a rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó wà nínú Kùránì àti Bíbélì wọ́n jọra lápá ibìkan, àmọ́ lápá ibòmíì wọn ò jọra rárá, kò bára mu. Ibo ni mo wá ń lọ gan tí mo fi mẹ́nu kan ìtàn yìí? Nígbà tí àwọn tó ń jọ́sìn àwọn ère yìí, tí wọ́n débi tí ilé òrìṣà yìí wà, ẹni yìí ère yẹn kò láǹfààní láti ṣàlàyé fáwọn tó ń bọ wọn pé ànábì Ibrahim ló wá ṣe eléyìí. Ṣùgbọ́n tìtorí pé ànábì Ibrahim fúnra rẹ̀ ti ń sọ wípé kò dáa kí wọ́n máa jọ́sìn ère, Olódùmarè ló yẹ kí wọ́n máa jọ́sìn, tó dá ayé àti ọ̀run àti gbogbo nǹkan tó ń bẹ nínú wọn ló yẹ kí wọ́n máa jọ́sìn. Ìdí rèé tí wọ́n fi fura sí ànábì Ibrahim pé òun ló ṣe iṣẹ́ yẹn. Tó túmọ̀ sí pé ère òrìṣà èyíkéyìí
kò lè ṣe wá láǹfààní, kò lè ràn wá lọ́wọ́, wọn ò lè ṣe ohun tá à ń fẹ́ fún wa nítorí pé wọn ò kí ń ṣe ẹ̀dá èèyàn, ère lásán lásán ni wọ́n. Àbájọ nígbà náà tí Bíbélì fi sọ wípé kẹ́nikẹ́ni má ṣe tẹríba fún ère èyíkéyìí tàbí òrìṣà èyíkéyìí lórí ilẹ̀ ayé. Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tó jọ ohun la fi máa ń wé ohun, èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀ lérí. Àpẹẹrẹ tí mo mú wá yìí nínú ìtàn tó wà nínú Kùránì àti Bíbélì yìí, ó jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn nípa eégún kan tí wọ́n ń pè ní eégún olóòlù àtàwọn atọ́kùn ẹ̀. Láyé àtijọ́ gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, wọ́n ní téégún bá ń jáde ní ilẹ̀ Yorùbá, ayẹyẹ ni wọ́n fi ń ṣe, àwọn ọdún ni wọ́n fi ń ṣe tínú àwọn èèyàn á sì máa dùn bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ yìí. Àmọ́ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́, àwọn èèyàn tí wọ́n ń gbé àwọn eégún yìí jáde, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ àwọn ẹni abèṣe tó jẹ́ pé fìkanràn kan sìgá ni wọ́n, fìkanràn kan igbó mímu ni wọ́n, ògógóró ò ní gbẹ̀yìn nínú wọn, tó fi jẹ́ pé àwọn oníjàgídíjàgan náà wá ń ṣe atọ́kùn àwọn eégún yìí. Àbájọ nígbà náà tó fi jẹ́ pé àwọn èèyàn tán bá ń jọ́sìn àwọn ère tàbí tán bá ń jọ́sìn àwọn òrìṣà wọ̀nyí, a lè kà wọ́n kún èèyàn àlàáfíà láwùjọ. Ṣéégún olóòlù ló ya ìkà ènìyàn ni, tó jẹ́ pé nígbà táwọn èèyàn bá rí, ní pàtàkì àwọn obìnrin tí wọ́n bá rí, ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí ní jáde lára wọn, àbí àwọn atọ́kùn yẹn gangan, àwọn ni wọ́n máa ń hu ìwà ìkà, tí wọ́n á mú oríṣiríṣi ewé tí wọ́n á mú papọ̀, tí wọ́n á mú olúgbòhùn oríṣiríṣi, àwọn èpè oríṣiríṣi tí wọ́n máa fi ṣépè fún ẹnikẹ́ni tó bá rí tàbí ẹnikẹ́ni tó bá fojú kàn án. Ṣólóòlù fúnra rẹ̀ ló máa ń ṣe ni àbáwọn atọ́kùn àwọn tó tẹ̀lé, àwọn abọ rẹ̀ ṣáwọn ni wọ́n máa ń ṣe. Ẹ̀rí fi hàn wípé àwọn atọ́kùn yẹn, àwọn náà ní ìwà ìkà nínú. Kò ń ṣe eégún olóòlù fúnra ara ẹ̀ ló ní ìwà ìkà nínú, ṣùgbọ́n àwọn abọ rẹ̀ yẹn, àwọn atọ́kùn yẹn, àwọn ni wọ́n ní ìwà ìkà nínú, tí wọ́n ń ṣe àwọn èèyàn léṣe nítorí pé wọ́n fẹ́ dáàbò bo eégún olóòlù, àti pé nítorí pé wọn ò fẹ́ káwọn èèyàn mọ àṣírí àwọn nípa olóòlù. Tá a bá sì wò lọ wò bọ̀, tá a bá ní ká wò lọ wò bọ̀, ká dàálẹ̀, ká túnṣà, à á rí mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ atọ́kùn eégún yìí, ojú kòkòrò owó máa ń dà wọ́n láàmú nígbà míì kí wọ́n lè láǹfààní àti rí owó èyí tí wọ́n ń wá. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní pa irọ́ oríṣiríṣi, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ òfìfo tí kò ní láárí, wọ́n á máa fi pọ́n eégún yìí lé káwọn èèyàn kí wọ́n bá lè máa sá fún eégún yìí. Nígbà tí ère tó wà nínú ìkáábà ní Mọ́kà, tó jẹ́ pé ère yìí kò lè ṣe iṣẹ́ èèyàn bíi kó sọ̀rọ̀ kó fẹjọ́ ànábì Ibrahim sùn pé ànábì Ibrahim ló wá ṣá gbogbo àwọn ère yìí sí wẹ́wẹ́, bẹ́ẹ̀ náà ni òòṣà eégún olóòlù pàápàá kò lè ṣe nǹkan kan, kò ní agbára láti ṣe ohunkóhun, yálà ìkà tàbí ibi, eégún yìí ò lágbára láti ṣe. Ṣùgbọ́n àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́, àwọn atọ́kùn, àwọn abọ rẹ̀, àwọn ni wọ́n máa ń ṣe àwọn èèyàn tó bá fojú kàn tí wọn ò bá fẹ́ kó rí, àwọn náà máa ń ṣàwọn èèyàn wọ̀nyí léṣe. Ìdí tá a fi sọ bẹ́ẹ̀ rèé, lórí ọmọ tí wọ́n ń pè ní Wásílà,
tí wọ́n sọ pé ó rìkọ́ọ̀dù eégún olóòlù. A mọ̀ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n rí i pé kì í ṣe eégún olóòlù gangan ló rìkọ́ọ̀dù sílẹ̀, àmọ́ àwọn èèyàn tó wà níbẹ̀ àwọn ló rìkọ́ọ̀dù. Ó kàn lo tọ́pìkì olóòlù ni. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni eégún olóòlù jẹ́ ìkà tàbí eégún rere tàbí eégún ìkà, ńṣe ló yẹ kó dá sẹ̀ríà fún Wàsílà lẹ́sẹ̀kẹsẹ̀ láì ní sí ọwọ́ àwọn atọ́kùn, àwọn abọrẹ̀ nínú rárá. Ṣùgbọ́n àwọn atọ́kùn yìí, àwọn abọrẹ̀ yìí, àwọn náà wá gbé lárugẹ nítorí owó ojú kòkòrò tí wọ́n fẹ́ gbà. Ṣé eégún olóòlù, òrìṣà tó ń pè ní eégún olóòlù, ṣé òun ló fẹ́ gba 400,000 sí 500,000 tí wọ́n gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Wàsílà ni? Ṣé bí àwọn náà ni wọ́n máa pín fúnra wọn? Ẹran tán ní kí Wàsílà rà, ṣé nínú owó cash tí wọ́n kó fún wọn náà ti rà á ni? Ṣé bí wọ́n ní kí fámìlì Wàsílà lọ ra ẹran wá lọ́tọ̀ ni? Àwọn wo ló fẹ́ pín owó yẹn? Ṣé eégún olóòlù ló máa ná owó yẹn ni? Àbórìṣà tí wọ́n sọ di olóòlù ló máa ná owó yẹn? Ṣé kò kí ń ṣe àwọn náà máa ná ni? Lẹ́yìn ọ̀rẹyìn kẹ́ ẹ bá lè mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí, ìyẹn àwọn tó ń jẹ́ atọ́kùn olóòlù fúnra wọn, kẹ́ ẹ bá lè mọ̀ pé onímọ̀nàfìkì ni wọ́n, onírìkíṣe onírìgímọ̀ ni wọ́n. Wọ́n wá ń kọ́ ọmọ Wàsílà yẹn pé ńṣe ni kó sọ wípé ẹ̀jẹ̀ ń dà lára òun nígbà tóun fojú kan olóòlù. Ṣé ẹ rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò tá a wà yìí, àwọn irọ́ tó ti farasin tipẹ́tipẹ́, òun ni Olódùmarè ń tú àṣírí ẹ̀ sìn, ká bá máa gbà pé àwọn òrìṣà kan wà èyí tó lè ṣe wá ní jàǹbá tàbí tó lè tún ayé wa ṣe. Ọ̀tọ̀ lògùn, ọ̀tọ̀ làwọn òrìṣà tí wọ́n gbé sílẹ̀ tí wọ́n ń pè lórìṣà. Fún àpẹẹrẹ, tí wọ́n bá kó irin sílẹ̀ tí wọ́n bá pè lógún, àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ nípa ìṣègùn dáadáa tí wọ́n jẹ́ babaláwo, kì í ṣe irin yẹn gangan tí wọ́n kó sílẹ̀ yẹn, òun ló ń ṣe ọṣẹ́ burúkú, ṣùgbọ́n wọ́n á ti lọ mú olúgbohùn, wọ́n á ti rì mọ́lẹ̀ sídìí ògún yẹn. Olúgbohùn tí wọ́n rì mọ́lẹ̀ yẹn, òun ló máa ṣiṣẹ́ tí kò dáa. Ẹ wá bi mí léèrè pé báwo ni wọ́n ṣe rí olúgbohùn? Àwọn ọdẹ tí wọ́n ń ṣe ọdẹ láyé àtijọ́, àwọn náà máa ń ṣọdẹ tí wọ́n máa ń bá àwọn iwin inú igbó pàdé. Àwọn ìmọ̀lẹ̀ inú igbó wọ́n máa bá wọn pàdé, àwọn ọ̀rọ̀ wọ́n máa bá wọn pàdé. Àtọwọ́ àwọn nǹkan wọ̀nyẹn làwọn ọlọ́dẹ ti ń gba àṣírí ògùn. Ọwọ́ wọn náà ti ń gba àṣírí ògùn nígbà yẹn lọ́hùn-ún. Àwọn ògùn tí wọ́n ti gbàjọ nígbà ìwáṣẹ̀, nígbà tójú dúdú, tójú wà lójúgun, àwọn ògùn yẹn ló ti pín káwọ́ káàkiri ilẹ̀ Yorùbá nísìnyí tí wọ́n fi ń ṣe ọṣẹ́. Irú àwọn ògùn bẹ́ẹ̀ òun ni wọ́n ń tò pọ̀ tí wọ́n ń tò jọ tí wọ́n fi ń ṣe ògùn owó fáwọn ènìyàn. Ọwọ́ àwọn iwin inú igbó, ọwọ́ wọn ni. Ẹ ò sì ní gbàgbé pé nínú Bíbélì pàápàá wọ́n sọ pé Olódùmarè ó àlákà àwọn ẹ̀mí òkùnkùn kan tó wà nínú afẹ́fẹ́ tó jẹ́ pé àwọn ni wọ́n ń da ayé láàmú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ọwọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀mí òkùnkùn yìí, òun làwọn ọdẹ yẹn nígbà yẹn lọ́hùn-ún, òun náà ti ń gba àwọn ògùn oríṣiríṣi. Gbólóhùn náà eégún, tẹ́nìkan bá daṣọ borí tó ń dún bí eégún káàkiri, tí kì í bá ṣe pé nǹkan kan ló wà níbẹ̀, agbára òkùnkùn kan ló wà níbẹ̀ táwọn èèyàn tó ń tẹ̀lé kó dání, eégún yẹn ò ní ṣe nǹkan kan fún yàn. Ìdí nìyẹn tá a fi sọ pé láyé àtijọ́ entertainment náà máa ń fi eégún ṣe. Kò ń ṣe pé nìkan máa ń lo eégún láti fi jẹ gàba lórí obìnrin tàbí lórí àwọn ẹ̀yà kan.
àwọn ará Ìbàdàn tí wọ́n wà ní ìcháàjì Olóòlù yìí ńṣe ni wọ́n fi ń jẹ gàba lórí obìnrin. Tó bá jẹ́ pé nǹkan tó dáa ni, kí nìdí tó fi jẹ́ pé wọ́n máa lo oògùn yẹn láti jẹ́ kí ẹ̀jẹ̀ máa dà lára obìnrin nígbà tí obìnrin bá fojú kan Olóòlù? Ṣé kìí ṣe ìwà ìkà nìyẹn? Ẹ gba owó lọ́wọ́ òbí Wàsílà, nígbà tẹ́ ẹ gba owó lọ́wọ́ wọn tán, ẹ ní kí wọ́n lọ rẹran, ẹ ní kí wọ́n lọ raṣọ, ẹ ní kán fárun ẹ̀, ẹ ní kó parọ́ pé ẹ̀jẹ̀ ń dà lára òun gbà tóun rí Olóòlù. Ẹ wá ṣe fídíò ẹ̀, ẹ wá gbé síta. Ṣùgbọ́n Ọlọ́run wà lẹ́yìn ọmọbìnrin yẹn, Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, kò sí nǹkan kan tó ṣe, àṣírí yín tú. Ìyẹn fi hàn pé gbogbo nǹkan tẹ́ ń ṣe pé Olóòlù fẹ́ jáde wọn ò gbọ́dọ̀ rí, sàkámàjẹ ni. Kì í ṣe Olóòlù fúnra rẹ̀ òun ló ń ṣèkà, ẹ̀yin tẹ́ ẹ játọ́kùn ẹ̀ gangan ẹ̀yin lẹ̀ ń ṣèkà. Ó dáa nísìnyí, ẹ jẹ́ ká mú aspect tọ̀dọ̀ yín yẹn nìkan. Ẹ jẹ́ ká fi àwọn oníṣẹ̀ṣe tó kù, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ ká mú ìṣẹ̀ṣe tọ̀dọ̀ yín yẹn nìkan. Ẹ jẹ́ ká mú ìṣẹ̀ṣe yín tẹ́ ń ṣe Olóòlù, ó ń ṣèkà fún yàn, wọn ò gbọ́dọ̀ fojú kàn. Ṣé tẹ́nìkan bá mú Bíbélì dání, ṣó lè ṣe lọ́ṣẹ́? Ká sọ pé nìkan mú Bíbélì ó dáná sun, ṣé Olódùmarè lè ti torí ẹ̀ kó pa ẹni yẹn tàbí oníkẹ́jẹ̀ máa dà lára ẹ̀? Kálá wá mú Kùránì, wọ́n wá mú, wọ́n wá sun, ṣé Olódùmarè lè sọ pé Kùránì tó sun yẹn kẹ́jẹ̀ máa dà lára ẹni yẹn? Ẹ dá mi lóhùn, gbogbo ẹni tẹ́ sọ pé ẹ jẹ́ oníṣẹ̀ṣe ní apá ti Olóòlù. Ṣùgbọ́n Olóòlù ti yín nǹkan tẹ́yìn tẹ́ ń jọ́sìn, tẹ́nìkan bá fojú kan lóbìnrin, irú ẹni bẹ́ẹ̀ ṣetán láti kú tàbí kẹ́jẹ̀ máa dà lára ẹ̀. Àbẹ́ni tẹ́jẹ̀ bá ń dà lára ẹ̀ bó pẹ́ bóyá ṣé kò ní kú ni? Ó túmọ̀ sí pé ìṣẹ̀ṣe tẹ́ ń ṣe yẹn ìwà ìkà òun lẹ fi ń ṣe. Òrìṣà yín tẹ́ ń bọ yẹn ẹ fi ń ṣèkà ni. Kò dẹ̀ sẹ́ni tó máa ṣe dáadáa láyé tí kò ní rí dáadáa, kò sẹ́ni tó máa ṣèkà tí kò ní rí èrè ìkà. Gbogbo ẹ̀yin fámìlì Wàsílà, 20 ọdún lénìí tí nǹkan kan bá ṣe ọmọ yẹn, kì í ṣe Olóòlù tààràtà òun ló fi nǹkan ṣe o, àwọn atọ́kùn yẹn gangan ní kẹ́ ẹ lọ dìmú, àwọn abọ́rẹ̀ yẹn gangan ní kẹ́ ẹ lọ dìmú, àwọn gangan lápààyàn. Gbogbo nǹkan tó jẹ́ pé ó farasin láyé àtijọ́ táwọn èèyàn mọ̀ táwọn máa sá kíjokíjo, òun làṣírí ẹ̀ ti tú báyìí sìn. Kò ń ṣe níhà ọ̀dọ̀ tí yín nìkan, níhà ọ̀dọ̀ àwọn apá ìṣẹ̀ṣe ibòmíì. Ó dáa nígbà tẹ́ sọ pé Olóòlù lágbára tó fi ń da ẹ̀jẹ̀ jáde lára obìnrin tó bá fojú kàn, irú agbára tó nìyẹn, kí ló dé tẹ́ gbé Olóòlù yẹn kẹ́ ẹ gbé lọ sí Old Ọ̀yọ́ National Park, kẹ́ ẹ lọ fi wá àwọn ọmọ èyí táwọn ajínigbé tí wọ́n jí gbé, kẹ́ ẹ lọ fi gbà wọ́n padà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Olóòlù lágbára tẹ́ ń sọ yẹn, kí ló dé tẹ́ ẹ lọ gbégún yẹn jáde nínú igbó rìsáàfù yẹn, kẹ́ ẹ lọ fi pa gbogbo àwọn Fúlàní tó wà ńbẹ̀? Tó bá jẹ́ pé lóòótọ́ lolúgbòhùn tẹ́ ń lò ó dá yín lójú, kí ló dé tẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ fi pé gbogbo àwọn Fúlàní yẹn bọ́ síta? Oníjẹkújẹ ni oníjẹkújẹ. Ẹni bá dẹ̀ ti gbàgbé orísun ẹ̀, ó máa ṣègbé ni. Ìyẹn Yorùbá fi sọ pé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ. Gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin ṣe Olóòlù yìí, tí wọ́n bá kó gbogbo yín jọ báyìí sìn, ògógóró ti báyé gbogbo yín jẹ́. Ọtí mímu ó ti báyé gbogbo yín jẹ́, sìgá mímu ó ti báyé yín jẹ́, tọmọtọmọ yín. Igbó gan-an
oríṣiríṣi àwọn oògùn olóró lẹ̀ ń lò. Ẹ wá gbowó rọ̀gùrọ́gù yẹn lọ́wọ́ ọmọbìnrin yẹn ẹni torí pé ó ti dárúkọ olólù. Ṣẹ́yìn ò fi hàn pé ìwà ìkà gan ni. Púpọ̀ nínú yín sìn táwẹ̀ bá dé ẹ̀ gbàwẹ̀. Síkírù, Jìnàdù, Jímọ̀ ló pọ̀ jù láàrin yín. Ẹ lọ fi eégún olólù ẹ lọ fi gbèjà ọmọ Yorùbá. Tó bá pẹ́ lóòótọ́ lolólù lágbára láti pààyàn tí kì í bá ṣẹ̀yìn gangan lè máa ń pààyàn ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé. Ẹ lọ fi eégún olólù ẹ lọ fi pa gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń dalẹ̀ Yorùbá láàmú. Ẹ lọ fi bájọba jà kíjọba lè fún wa ní Yorùbá nation. Ẹ̀yin rádaràda tẹ́ wúlò. Ìgbà tán bá ní kẹ́ ṣiṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́, tán bá ní kẹ́ kàwé ẹ̀ ní kàwé. Ẹ wá sọ pé ẹ dúró ti ìṣẹ̀ṣe nípasẹ̀ olólù, ẹ wá fi máa lu àwọn èèyàn jìbìtì. Ọlọ́run máa mú yín. Ọlọ́run ó máa mú yín. Òòṣà tí ò lè fọhùn, òun lẹ fi ń rí àwọn ọmọ Yorùbá jẹ. Ẹ ṣe lọ fi rí àwọn Fúlàní jẹ. Ẹ̀yin ìka aláìlójútì yìí. Mo padà sọ́dọ̀ Alhaji Sheikh Akeugba Gold. Gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe fún Wàsílà, Olódùmarè á fún yín ṣe. Bàbá yẹn ti sọ pé òun máa gba owó yẹn padà lọ́wọ́ wọn. Àwọn máa kó fún Wàsílà pé kó máa fi ṣe òwò tó fẹ́ ṣe, tó bá fẹ́ ṣe. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ẹbọ tẹ́ ń ṣe tó jẹ́ pé ẹ lè fi gba ìlú là. Ẹbọ tẹ́ ń ṣe tó fi jẹ́ pé gbogbo nǹkan ń bàjẹ́ sí lágbègbè yín ni. Kí wá láǹfààní ẹbọ tẹ́ ń ṣe náà? Ṣé ẹbọ tẹ́ ń ṣe ó ti jẹ́ kí ìlú Ìbàdàn dáa ni? Ẹbọ tẹ́ ń ṣe ó ti jẹ́ kí ìlú Ìbàdàn dáa. Kò ìpóṣù méjì ń sìn kò ìpóṣù mẹ́ta tán wá kó àwọn èèyàn l'Ọ́yọ́ state. Ìdí nìyẹn tí ọba Ìwó tó fi ń bẹnu àtẹ́lù yìí ipò oníjẹkújẹ ni yín, oníjẹkújẹ pẹ̀lẹ́bọ òṣì tẹ́ ń gbé káàkiri. Ọlọ́run á mú yín. Ọlọ́run á fún yín ṣe. Alhaji Sheikh Akeugba Gold, ẹ bá ran ọmọbìnrin yìí lọ́wọ́, ẹ bá ràn lọ́wọ́, kẹ́ẹ̀dẹ̀ bá bójútó, torí àwọn èèyàn wọn yẹn bí wọ́n ṣe wà yẹn kò sí nǹkan tí wọ́n lè ṣe. Wọ́n lè lọ dènà dé ọmọbìnrin yẹn, wọ́n lè dá hèrèpè sí lára. Kò sí nǹkan tí wọ́n lè ṣe kán sọ pé eégún olólù ló ń fìyà jẹ. Eégún olólù ò fìyà jẹ ẹnikẹ́ni, ẹ̀yin atọ́kùn ẹ̀ lẹ́ ń fìyà jẹyàn. Eégún olólù kò fìyà jẹ ẹnikẹ́ni, ẹ̀yin tẹ́ ẹ játọ́kùn ẹ̀ lẹ́ ń fi ìyà jẹ àwọn èèyàn. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ ní jèrè ẹ̀ lọ́jọ́ iwájú. Kò sí nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ ní jèrè ẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ wò bí Wàsílà, ẹ wò bó ṣe tú àṣírí àwọn atọ́kùn yẹn àti abọrẹ olólù yẹn àti gbogbo àwọn tó wà níbẹ̀, ẹ wò bó ṣe tú. Ẹ jẹ́ ká wo fídíò èyí tí Wàsílà fúnra ara ẹ̀ tó fi tú àṣírí àwọn abọrẹ yẹn. Ohunkóhun ò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́mọ yẹn. Tóhunkóhun bá ṣẹlẹ̀ sí wọn, àṣírí yín wá tú pátápátá nípa eégún olólù ni. Àṣírí yín tú pátápátá, gbogbo yín pátá dẹ̀ náà máa ṣà níjọba máa mú. A sọ wípé àwọn abọrẹ̀ wọ́n gba 400,000. Àwọn ọlọ́pàá náà gba 50,000 or 40,000. Tá a bá dẹ̀ dé police station, wọ́n kọ́ gbangbangba síbẹ̀ yín pé bail is free. Ìtúnisílẹ̀ is free. Nígbà tán bá mọ̀ yín pé ẹni yẹn kò mọ́wọ́ kò mẹsẹ̀ ni. Ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà níbí àmọ̀dí. Lẹ́yìn tí àwọn ọlọ́pàá bá ti gba owó oṣù tíjọba ń san fún wọn tán, oríṣiríṣi àwọn ìwà tí kò bófin mu òun ni wọ́n máa ń ṣe. Nǹkan táwọn tó ṣẹ̀ jọyìn ọlọ́pàá, nǹkan tí wọ́n bá ń lẹ̀ nìyẹn. Owó àlùmọ̀kọ́rọ́ yìí. Kódà ẹ rántí pàwá náà bímọ, ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́pàá,
ẹ níyàwó sílé, ẹ lọ́kọ sílé. Agbọ̀n tẹ́ bá fi wíkà, òun náà máa fi san fún yín tó bá yá. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú pé agbọ̀n tẹ́ bá fi wíkà, òun náà máa fi san fún yín. Ẹ jẹ́ ká wo fídíò yìí, èyí tí Wasila fi tú àṣírí àwọn atọ́kùn àti abọrẹ̀ olóòlù. Ẹ jẹ́ ká jọ wo fídíò náà. ìjọ àwa alálàáfáà oníwàásí tí òun so ní wàhálà tá ń pè ní jihad, àwọn àfáà tó jẹ́ pé tí wọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá làwà, wọn á gbé ọ̀rọ̀, àwọn náà gbé ọ̀rọ̀ yìí dání. Àwọn èèyàn wa tí wọn kọ́kọ́ wá á pè wọn á bá wọn sọ̀rọ̀, ká jọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ ìtàn. Báwọn kan bá fẹ́ máa falẹ̀, àwọn máa fàdé lọ́nà àlàáfíà, torí result la nídìí kì í ṣogun la nídìí o. Gbogbo wa ò nílùú míì tá a jọ gbé, ìlú Ìbàdàn yìí náà la jọ gbé o. A sì lọ́ba míì ju bàbá wa Ládọjà lọ o, a sì ní gómìnà míì ju Ṣèyí Mákindé lọ o. Tó bá wá rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà. Nítorí ṣe dùn èmi náà, ó dùn mí wọrí gan. Ó túmọ̀ sí pé immediately tẹ́mi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé kàn bá mi wá àdírẹ́sì ẹni yìí. Mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan wọn lọ báyìí, ayé ti lajú kọjá ká mọ̀ tira wa mọ́lẹ̀. Kódà mo ṣe wá sí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwa mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la, ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ. Tí wọ́n bá ní ẹ̀ ń dínà ẹ̀ bá ń kíjímọ̀, ẹ̀ ń dí ọ̀nà gbogbo èèyàn kájọ sọ. Tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò já wọn gbádùn, ó ní rédíòsì tó yẹ kó jẹ́ kájọ sọ. Ẹ̀yin kírísítẹ́nì kí ló dé tẹ́yìn náà ń ṣe sọ òrùtẹ́ ìjára àdúgbò ọgbádùn, kí ló dé tẹ́ ń blọọkì ọ̀nà express tí mọ́tò ò ní kọjá ń jọ yín bá ń ṣe nǹkan. Ẹ̀yin oníṣẹ̀ṣe kí ló dé tẹ́yìn náà ń ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé yìí. Gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà, kájọ wo bó la ṣe lè gbọ́ra wáyé. Mo rí àpèjúwe kan tí máa padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan, ọdún orò tán máa ń ṣe lọ́yọ̀ọ́, eléyìí tán ṣe ọjọ́ àhámọ́, wọ́n gbé sí aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀, ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀sáàmù bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́. Nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn ṣe tán lè sún sago 5 torí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́, kán jábẹ àwọn èèyàn yìí kán kúfẹ̀ẹ́ kan gbé sálẹ̀ sàárọ̀. Ó rọrùn tá a bá lò lágídí, bẹ́ẹ̀ tá a bá lò nílò agídí kò lè mú rìsọ̀tì wá. Bẹ̀tẹ̀ tó pàtàkì sáwà ó ní àlàáfíà Alájà. Àkọ́kọ́ náà ó wú mi lórí pé akínni ọlọ́mbùn ní ọpọlọ ó dẹ̀ láyà. Tó bá jẹ́ pé ní tí ò ní làákàyè ni bí wọ́n ṣe wá mú yẹn tí wọ́n mú lọ yẹn, tó bá ń bá wọn ágì Ọlọ́run ló mọ̀ tí ì bá ṣẹlẹ̀ o. Bẹ̀tẹ̀ ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kó ń fi kúrò bẹ́ẹ̀. Èèyàn náà so àwa láti wá fi ẹ lọ́kàn balẹ̀. Màá pe gbogbo àwọn àfọ oníwà sí àlàáfíà lẹ̀ Yorùbá ìṣẹ̀dẹ̀ o. Bó láṣẹ lọ rí gbogbo àwọn tó bá yẹ ká yín lórí ilẹ̀ Ìbàdàn. Tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni báwo láṣẹ gba ẹ̀tọ́ arábìnrin yìí, báwo láṣẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá. Lóòótọ́ ọ̀nà wa ò jọra wọn, àwọn lè falẹ̀, àwọn máa fa díẹ̀díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result, ká dẹ̀ rí solution. Eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o, mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni, kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni. Kò ní dàrú tán káwọ̀ sọ́pà ń lọ Saudi ò tẹ̀ nígbà wà láàyè. Bàbá lọ sí àjìtà sí umra, ìjọ físà wa bá ti tán wọn mọ̀lẹ́ ajáde. Báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn lọ ìlú tó jọta wọn à ní gbà wọn láyè. Níjọ físà wọn bá tán ni wọ́n lé wọn dànù. Báwọn kírísítẹ̀nì bá láwọn lọ Jerusalem, àwọn Jerusalem ó tiẹ̀ sọ fún ẹ pé Jerusalem yìí ṣe ìlú kírísítẹ̀nì ìlú Júù ni. Àwọn náà ò ní gbà wọn láyè. Ìlú tájọ gbé ní nílùú mi, ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà, kí ló dé tá à níjọ gbé lálàáfíà, kí ló dé tá à níjọ wò sí fúnra wa. Bá a bá ń ti obìnrin mọ́lé ẹni ó fẹ́ bímọ níjọ orò níjọ olùdúgbò ló sì fẹ́ rìn, obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital níbẹ̀nú àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè tí ò bá lọ ṣọ́ọ̀pù ńjọ́ kan kò ní jẹun. Níbẹ̀nú àwọn ìyá tí wọ́n ta nǹkan lóje ta nǹkan ní lọ́jà bá tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀pù ńjọ́ kan wọn àtọmọ rẹ̀ ò ní jẹun. Gbogbo orú nǹkan báyìí kájọ wò ó ṣe fúnra wa lọ́nà àlàáfíà. Bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí á béèrè ẹ̀tọ́ arábìnrin, àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà ni tí ò ní la pàkàlìkè lọ. So Alájà Wasila bí mo ti gbọ́ interview ẹ̀, mo dẹ̀ inú mi dẹ̀dùn pé àfáà tó wá wọ́n ti fún ẹ ní kẹ́límà padà. Bó tiẹ̀ jẹ́ pé òkú inú Islam torí kì í ṣe wọ́n ló ṣe kí nìyẹn, wọ́n tú láàsì ẹ̀ sí ni òkú inú Islam. Àmì ìtàn ṣe yẹn ọ̀dà gan, mo kọ̀mẹ́ǹdì wọn, wíwá tí wọ́n wá mo kọ̀mẹ́ǹdì wọn. Nǹkan táwọn kan ṣe ni pé kárí pé kí nìyẹn ò di torí láàrin kó bá dariwo tó di wàhálà àní rojú tún tá à ń ṣe mọ́, ní tá a fẹ́ gan àní padà rí rìsọ́ọ̀tì ẹ̀ mọ́. Sọ ẹni tó dẹ̀ mọ ẹgbẹ́ tó máa wá mọ̀ pé àlàáfíà lọ́dọ̀ tèmi ilẹ̀ Yorùbá pàtàkì sí mi o, ó pàtàkì sí mi gan, àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan. Èmi àti babaláwo tá a bá ríra tá a bá pàdé ń lo jẹ àjọjẹ nínú wa, bó jẹ́ babaláwo kò ní àmọ́ ìjọjẹ wọn o, ẹ̀sìn láàní dàpọ̀. Gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká mọ̀ jìmọ̀ra wa o, ẹ̀sìn láàní dàpọ̀. Àmọ́ ká gbọ́ àkídà ìsìláàmù ti wáyé, ká rí pé gbogbo tó bá yóò ṣẹlẹ̀ kò sí tó lè gba ìsìláàmù lọ́wọ́ wa. Mo sọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ dariwo pé kò sí dàmbẹ̀, ẹ̀yin tẹ̀ ń tọwọ́ bọ Kùránì tẹ̀ ń yí lójú tẹ̀ ń pé Kùránì wọ́n sọ báyìí, irọ́ ni wọ́n ń pa, Kùránì wọ́n sọ báyìí. Ẹja tẹ̀ fi làákàyè ọmọdé wò, ebá nàbì tẹ̀ sì mú Kùránì kan wá tí gbogbo ayé dẹ̀ ń kà, ẹ̀yin náà mú ẹ̀sìn tí yín jáde jáde. Ẹni tí ó sọ pé kémi jáde wá kí n wá bóun ṣe tàkúrọ̀sọ, màá béèrè pé ìwé ẹ̀sìn tiẹ̀ náà dà, àmọ́ síbẹ̀ náà
a sì gbà pé ìran Yorùbá ni gbogbo wa. Tẹ́ bá rí àwọn èèyàn tán bá wá ń gbọ́ ẹ láyà yìí pé ẹ sọ́dọ̀gún nìṣó wájú nìṣó afa wàhálà ni aṣọ kìíní kan ni máa wẹ̀yìn rẹ wò justice lè wà láì fa wàhálà o. Àwọn èèyàn ó dìde sọ̀rọ̀ yìí gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n á dìde sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ wọ́n á dìde nílànà tàlàfíà ni kò ní jẹ́ nílànà fìtínà. So màá wá fẹ́ kí o ṣàlàyé níwọ̀nba bí nǹkan yẹn ṣe rí báwo ló ṣe ṣe. ní ọjọ́ Thursday ni olólù kọjá níbí báyìí ni kò kọjá níbí báyìí gan ṣáìdì ìjọ òun bẹ́ẹ̀ yẹn ni wọ́n gbà kọjá. Ṣé olólù máa ń débí báyìí tẹ́lẹ̀? wọ́n máa ń débí báyìí tẹ́lẹ̀ bọ̀ wọ́n débí báyìí ní ọdún yìí. inú ilé tó wà lẹ́yìn báyìí ni mo wà ní ibẹ̀ láti kó kúrò mo wà nínú yàrá kan níbẹ̀ bọ̀ nẹ́ẹ̀tì wà níbẹ̀ mo ṣe fídíò àwọn mọ́tò Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní títì pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀ òun ni mo ṣe olólù àtolú nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn mo dẹ̀ post ẹ̀ sí TikTok bó ṣe wá di alẹ́ làwọn èèyàn wá mẹ́sẹ̀jì mi pé kí n delete àwọn fídíò tí mo post yẹn pé kí n delete ẹ̀ mo ṣáà delete fídíò yẹn bó ṣe wá di ọjọ́ Saturday ọjọ́ Friday. Aleykum salam ahlan ẹ wọlé. bó ṣe wá lọ́jọ́ Friday òun ni mo wá lọ́wọ́ ó ti tó bí abirọ̀ rẹ̀ tù ti kọjá mo wá lọ́wọ́ mi ra nǹkan tó fẹ́ lò fún pàtí ní Oyè tí mo ti wá dé ní ẹni táwájọ wà ṣọ́ọ̀bù sọ pé tí mo ti rí àwọn tí wọ́n ń wá mi mo ní mi ò rí ẹnìkankan mo wá rí wọn tán dúró níbi pọ́ǹpù tó wà lọ́kọ̀dọ̀ wa wọ́n wá ní pé kí n wá mi wá lọ wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù wọ́n wá ní kí n wọnú ṣọ́ọ̀bù wọ́n wá fọwọ́ dí ẹnu ọ̀nà wọ́n ní mi gbọ́dọ̀ bọ́ síta kí ni mo ṣe nǹkan wọ́n ti bóòlù lóúnjẹ Adéọlá tí òkè ẹni TikTok mo ní ẹ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wọn tó ní wọ́n ti gbé wọn ṣépè nìyẹn pé èmi fẹ́ wo lólù bébí mi mo fẹ́ yọ lólù màá wọn wà lọ sí mọ́ni olólù gangan wọ́n ṣáà ti gbogbo ẹ̀ mo ṣáà ń bẹ̀ wọn mo pe àwọn èèyàn ẹ jẹ wọ́n wá pé kábà ń pe Balógun náà kan wọ́n ṣáà bá ń pe gbogbo wọn wọ́n ṣáà bá ń bẹ̀ wọ́n mú wọn wọ́n ṣáà láwọn ò ní gbọ́ bọ ẹni tó wá dúró sí mi ẹnìkan dúró ẹnìkan náà bẹ̀ Sokoti náà bẹ̀ ẹnìkan dúró. Ṣé bàbá Sokoti ń tíátà àbí ta ló ń jẹ́ Sokoti nínú àwọn ẹni yẹn musa gbọ́dọ̀ sí fọkàn kan yà sí ìyànà Tolú ìgbà tó wá dé wá jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ní kankan wá wọ́n ṣáà dé wọ́n gbé wọn wọ́n ní kí n wọnú mọ́gbà kí n tó káwọn ọlọ́pàá yẹn tó dé àwọn mọ́mì mi ti dé pé mo ti pe ogun wọn pé kán mo bọ̀ pé wọ́n ti wá mú mi wọ́n ṣáà mú mi lọ ìgbà táwọn fẹ́ẹ̀ dé ọ̀rẹ́ méjì òun náà wá sọ wípé nǹkan jẹ́ káwọn òde ilé àwọn olólù ní òde ajé náà wọ́n ṣáà ní ká máa nìṣó mi ìgbà tá ṣáà débẹ̀ àwọn náà ṣàtúnṣe pé wọ́n ṣàkúnlẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n ṣàtúnṣe ká máa gbé mi lọ sí station padà ìgbà tó ṣàlàyé àwọn èèyàn náà tún tẹ̀lé mi lọ padà ìgbà tó wà lẹ́nu wá ní pé kán ṣàlọ́ lọ́ọ̀kì mi ọ̀pù pé tó bá di ọ̀la a máa sọ pé mi lè lọlé ok náà tó ṣàlàyé ọjọ́ kejì mo rí àwọn èèyàn mi tán dé wọ́n wá gba bẹ́ẹ̀lì wọ́n kọ́ ní kò sí DPO lé wọ́n ṣàpadà wá wọ́n wá gbà tó ṣàgbà tán tí mo vọ́ta náà wá ní. ẹ̀sùn wọn náà fi kàn ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn wọ́n ní pé mo ya olólù mo lè sọ fún wọn pé mi ya olólù gbọ̀ngbà tán fi àwọn nǹkan screenshot tí wọ́n mú wá tán fi àwọn olólù àwọn ọlọ́pàá náà sọ pé crowd ní nǹkan tí wọ́n rí níbẹ̀. ọlọ́pàá náà jẹ́rìí ẹ̀ pé crowd ní wọ́n sọ báyẹn wọ́n sọ. ó ṣàṣe di pé wọ́n á bọ̀ta náà wá sọ pé èmi pé ajọ́ ń lọ sí òde ajé pé kí n wọnú mọ́tò ní Balógun wá ní inú mọ́tò bíbó àwọn òjò wọn ní àwọn olè tàn wọ́n pé ajọ́ ń lọ sí òde ajé ni gbọ̀ngbà tá lóde ajé ni wọ́n ní káwọn ọmọ mi kan lọ ra ẹran bíléèdì àtàṣọ pupa nǹkan kan báyẹn wọ́n ṣáà lọ ra gbogbo ẹ̀ wọ́n wá ní pé mọ́mí mi máa bá mi fa orí pé tó àwọn ò lè fa kó mọ̀ di pé wọ́n mú un ẹ̀wọ̀n ṣe kìíní wọ́n ṣáà fa àwọn náà lákòó àwọn nǹkan yẹn wálé àwọn alákòó wálé pé wọ́n ní ká sún ni àtàṣọ tí mo wọ̀ gbogbo ẹ̀ wọ́n ní ká sún wọ́n ṣáà fa orí ibi kan tó wá fa orí wọn kọ́ mú omi kan wọ́n ní ìmọ̀ nǹkan tó dàgbọ́ omi yẹn tutù wọ́n ṣáà dà sí wọ́n fọ̀ sí mi lára mọ́mí wa ń fa wọn wọ́n wá ní pé táwọn ṣàdúrà tó bá ti ń fa wọn wọ́n ṣáà ń ṣe àwọn tó wà mẹ́rin àwọn kọ̀ọ̀kan ṣàdúrà àwọn kọ̀ọ̀kan ṣe pé but táìmù tó wá ń ṣe gbọ̀ǹkan yẹn òun ni wọ́n ní pé kí àwọn èèyàn máa ṣe fídíò táìmù tó ń ṣe lónìí káwọn èèyàn máa ṣe fídíò nígbà tó ṣáà sí gbogbo ẹ̀ tán wọ́n wá pa ẹran wọ́n gbé sẹ́nìkan fa ẹnìkan jù wọ́n ṣáà jù sí mi ní orí gbogbo ẹ̀jẹ̀ yẹn ara mi ni ó dà sí wọ́n wá ní pé nǹkan táwọn fẹ́ pé kí n jó káàkiri di oògùn mo ṣáàjù wọ́n wá ní pé oògùn nǹkan táwọn fẹ́ ṣe ó ti tán nígbà táwa ṣe tán tí mo wá padà lọ change mo wá tú aṣọ tí mo ró yẹn mo wá wọ aṣọ tí mo wọ̀ padà òun náà wá ní pé kí n wá wọ́n wá pé èmi àti grandma mi àti Balógun wọ́n pè wá àti Sokoti wà ń bẹ àti ẹnìkan mi mẹ́kọ̀ọ́ wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí bọ́ọ̀ láwọn nǹkan tí màá sọ ibi láìfù yẹn tí wọ́n ti wá náà fẹ́ ṣe náà ti wá ní pé kí n sọ wípé ìgbà tí ara mi ò balẹ̀ tí ìgbà tára ni mí òun ni mo wá bá wọn làwọn èèyàn mímú mi wá pé ẹ̀jẹ̀ ń dà lára mi láti jọ́ tí mo ti fojú kan olóòlù nǹkan kan báyẹn mo ṣáà sọ bọ́ sí ní kí n sọ òun làwọn èèyàn wá ń post pé wọ́n lẹ́jẹ̀ ń dà lára rẹ̀ bọ́ bó ṣe wá aṣáà lọlé wọn ni ká mọ̀ bọ́ nígbà tí wọ́n ṣe ogun yẹn tán mo wá tí wọ́n pe ọkọ mi padà wọ́n pè wọlé àtòun àti Balógun náà pé wọ́n pè wọ́n wọlé ìyẹn ṣàbínú jáde kí ló dé wọ́n ti sọ pé àwọn òun ó dà pé 500,000 láwọn fẹ́ gbà Balógun wá ní kánjọ kan gba 300,000 wọ́n wá ṣe pé ìpáwọn òfin èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde wọ́n ṣàpadà ti transfer 400,000 sí wọn wọ́n wá ní pé ká mọ lọ sílé pé kò sí nǹkan kan pé Ọlọ́run ti gbọ́ àdúrà bó ṣe wá di àárọ̀ ọjọ́ kejì mi bóyá mi lè jẹun mi lè ṣe mo wá pe nọ́ọ̀sì pé kán wá fún mi ní drip ibi tí mo ti wá ń gba omi yẹn lọ làwọn èèyàn ti wá ń pè mí pé níbo ni mo wà sẹ́mi sí online kí n wo àwọn nǹkan táwọn èèyàn post wọ́n ní o ti kú èmi ò kú ní ti tèmi. òun ní kúkú kíkú kan fi yíyẹ ó yé Ọlọ́run ìrìn àjò tó rìn yẹn ọ̀pọ̀ gbangba mi oríire ẹlòmíì Ọlọ́run máa ń gbégbá náà ariwo oríire ẹlòmíì Ọlọ́run máa ń gbégbá náà nira tí ò bá sí ariwo yẹn ni èmi àti ẹ lè má jọ jókòó pọ̀ báyìí láyé tí ò bá sí ariwo yẹn ni ara ayé lè máa kó bẹ́ẹ̀ bí báyìí kan ó ní ntọ́lọ́run fẹ́ ṣe kasa inú lè mínà ní aláàkọ́ náà tẹ̀lé lè mí àmì orí Ọlọ́run ó máa ń gba afárá àdánwò wa gbà mí gbà pé n tó ṣẹlẹ̀ yìí oore ni fún wa àti fún ìdílé rẹ̀ because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Olúbàdàn ló ti mọ̀ pé ìdílé yìí bẹ́ẹ̀ báyìí
gbogbo ayé ló ti mọ̀ pé ìdílé kan bẹ látara orúkọ rẹ̀. Mo wá bí Ọlọ́run kó jẹ́ sábàbí oríire inú ayé rẹ̀, kó má jẹ́ sábàbí aburú. Á tọ̀ pàṣẹ àlàáfíà. Ìyàtọ̀ fún pé á pe àwọn brothers wa tí wọ́n ti kọ́kọ́ wá. So nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn náà gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀, kì í ṣe pé nǹkan kan sí ẹ. Alhamdulillah, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ, aburú ò ní ṣe ẹ. Àwọn brother àtàn ti wá bí báyìí tẹ́lẹ̀ náà, àwọn náà try láti pè wọ́n lórúkọ àwọn àjọ alálàáfà oníwàásí ilẹ̀ Yorùbá tí òun wà ládàáni tá ń pè ní Yorùbá Land Council for Islamic Preachers. À ń pè wá ní àkékúrú wa ní Ittihad, à á ṣiṣẹ́ lórí ẹ̀. Then owó tán gbà lọ́wọ́ ẹ níwọ̀n gbà tó sọ tó ní mo gbọ́ nínú interview pé owó iṣẹ́ ọkọ ẹ̀ ni. Á gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run, bẹ́ẹ̀ Ittihad ó kọ́kọ́ fún ọkọ ẹ̀ lówó yẹn padà náà. Wọ́n á fún ọkọ ẹ̀ lówó yẹn padà kó máa fi ṣiṣẹ́ tiẹ̀ lọ. Èmi ò wọ́n náà bí máa ṣe rí bàbá olóòlù gangan, màá jẹ́ wọ́n náà bí máa ṣe rí bàbá Olúbàdàn láti tọ̀nà àlàáfíà pé bóò ní nǹkan yóò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Ayé ti lajú kọjá ilé yìí, a sọ pé ká má ṣe àṣà, a sọ pé ká má ṣe ẹ̀sìn, bẹ̀tí ká má fara nira wa kò dáa. Apá pé peace summit ilẹ̀ Yorùbá ni tí gbogbo ẹlẹ́sìn yóò jọ jókòó, gbogbo bá ṣe ń fa akàngbáyé bí ìgbà tá a sí láyé. Hábà téèyàn bá wà l'Amẹ́ríkà ń gbà mí, èyí yóò fojú ẹ̀yìn yóò wá wo àwọn ibì kan ní àwọn ilẹ̀ Yorùbá pé sí ayé kan náà táwọn ará Amẹ́ríkà ń gbé làwọn eléyìí sì ń gbé. Àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ṣe ní kọ́mpìnì tó pọ̀, tí tẹkinọ́lọ́jì ó pọ̀, kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ìsìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo gbà. Ká má ronú. Ìran Ìgbò ní Amẹ́ríkà ti bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ Biafra yẹn. Tá a bá ní wọn ò ní rí ṣe tí wọn bá rí ṣe àwọn bá ti wọn lọ́nà. But kí ni èrè ìran Yorùbá lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn all the time? Mùsùlùmí ti ń fara ní Christian yóò rojọ́ wájú Ọlọ́run. Christian ti ń fara ní Mùsùlùmí yóò rojọ́ wájú Ọlọ́run. Traditionalist ti ń fara ní Mùsùlùmí yóò jẹ́jọ́ rẹ̀. Mùsùlùmí ti ń fara ní traditionalist yóò jẹ́jọ́ rẹ̀. Àfi ká wọ́n náà àlàáfíà. Àwa tá à ń gbé ní Nàìjíríà, epo wọn, gbogbo nǹkan ló wọn, kódà atẹ́gùn tá à ń mí sí mu gan fẹ́ lé wọn. Níbi tí gbogbo nǹkan wọn dé Nàìjíríà, bí gbogbo nǹkan ṣe wá wọ́n yẹn náà, kó wá jẹ́ pé láàrin ẹ̀ náà látún máa fara nira wa kò dáa, Ọlọ́run gan ò fẹ́. Ó yẹ kí wọ́n wá ìdẹ̀rùn fún wa. Gbogbo òfin tó bá jẹ mọ́ ẹ má jáde ẹ má gbélé, ní kó kálukú má ṣe kọ́jọ, bẹ́ẹ̀ lè jọ jókòó kájọ wò síra wọn. Díẹ̀ táwọn èèyàn tiwa náà ká má bu wọn mọ́, ká má àtáàkì wọn mọ́, lórí tí ń dá wàhálà lẹ̀ jù nìyẹn. Nítorí tí àwọn èèyàn yóò ní nǹkan tí wọ́n bù lára wọn. Mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀, kò sí ní tó burú bí ìtọ́sọ ìbọn inú ẹ̀ ló fi sọ. Èmi náà dẹ̀ dá lóhùn, mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà. Torí data 5 naira ó fi gúgú gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wò dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání. Tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀. Á tọ̀nà àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run san alẹ́ san dáadáa o. Sábàbí oore ni á jẹ́ nínú ayé ẹ̀, kò ní jẹ́ sábàbí aburú. Sábàbí oore ni á jẹ́ fúnra ẹ̀, kò ní jẹ́ sábàbí aburú. Kò ní kọlu Islam ẹ̀. Àdáwò tí ó gba Islam lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní mú báyìí. Àdáwò tí ó gba ìmánì kúrò lára wa Ọlọ́run ní mú báyìí. Á ṣayé, á ra yìí ṣe, á tún bá Nábì wọlé Ọlọ́run. Islam dọwọ́ ẹ̀ o. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ ìpè ìmánì ẹ̀ pé pérépéré. Èmi náà jẹ́ ń ṣàdúrà fún ẹ lórúkọ gbogbo àfọwọ́sí ilẹ̀ Yorùbá pé a wà pẹ̀lú ẹ̀. Aburú kan ò ní ṣe ẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run. So 400 yẹn àwọ̀ fún ọkọ ẹ̀ padà. Ẹ ti gbọ́ àwọn àṣírí yẹn sìn. Gbogbo èèyàn ará Ìbàdàn, ẹ bá wa bójútó Wásílà. Nǹkan kò gbọ́dọ̀ ṣe. Tí nǹkan bá ti ṣe, kẹ́ ti mọ̀ wípé àwọn atọ́kùn àtàwọn abọrẹ̀ olóòlù àwọn ni wọ́n ṣe lọ́ṣẹ́. Àwọn ni wọ́n ṣe lọ́ṣẹ́. Ẹ̀rù ń bá ọmọ yẹn. Ìdí yẹn tó fi sọ pé òun ò fẹ́ káwọn akéwùgbà gold kí wọ́n gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́. Ó mọ̀ yín pé wọ́n lè ṣe mẹ́wàá fóun. Kì í dẹ̀ ṣe eégún olóòlù ló ṣe tààràtà, ṣùgbọ́n àwọn atọ́kùn àtàwọn abo rẹ̀ àwọn náà máa ṣe. Tó àní rí jù báyìí lọ, oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀ ń tẹ́ jẹ́ ẹ ṣeun ẹ kú àìbínú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé, ẹ bá mi subscribe sórí channel yìí ká lè máa mú àwọn ọ̀tun ìsọfúnni wá fún yín. Túnjí Àlàmú lèmi ń jẹ́. Ìkòyí Ẹ̀ṣọ́ ni mi ọmọ Adélẹ́dógún. Ó dìgbà míì.